àwọn aráàlú ti ń kọminú lórí ikú olórí ọ̀dọ́ kan tó dàwátì lójijì ní ìpínlẹ̀ Ondo. Ọpẹ́ o, àwọn ọmọ ìjọ CCC ti gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n sọ mílíọ̀nù 9. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ ọkùnrin kan tó fọ́ òkúta mọ́ ẹ̀gbọ́n rẹ̀ lórí ẹ̀sùn pé ó ní ó yìnbọn fún òun lójú àlá. Ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn tó lọ́wọ́ nínú ikú olórí ọ̀dọ́ kan lágbègbè Isu Àkókó ní ìpínlẹ̀ Ondo, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Òjó Abíọ́dún tí àwọn olólùfẹ́ rẹ̀ ń pè ní Òbésèré. Ohun tá a gbọ́ ni pé àwọn kan ló jí ọkùnrin náà gbé lásìkò tó ń bọ̀ láti agbègbè kan ní ìpínlẹ̀ Edo ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2026 tí a wà yìí. Ọ̀kan lára àwọn aráàlú ló ṣàlàyé wípé gbogbo àwọn ọ̀dọ́ ìlú títí tó fi mú àwọn fijilantè ti ya wọ inú igbó láti ṣàwárí rẹ̀ jáde. Àmọ́ ṣá, ó ṣe ní láàánú wípé òkú rẹ̀ tó ti ń jẹrà ni wọ́n rí nínú igbó kan ní ìpínlẹ̀ Edo. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh, òun ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tí wọ́n kàn lu igbó ṣàwárí òkú rẹ̀. Látàrí ìṣẹ̀lẹ̀ yìí ló bí ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà gbé láti tọpinpin irú ikú tó pa Òbésèré o àti àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀. Lẹ́yìn ọ̀rẹyìn, ọwọ́ padà tẹ àwọn kan tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù ọ̀hún, wọ́n sì ti wà ní àhámọ́ báyìí. Jẹ́ ti gbọ́ wípé àwọn olùjọ́sìn ìjọ CCC Celestial Church of Christ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ondo ti gba ìtúsílẹ̀ o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ará ìlú. A tún gbọ́ wípé àwọn 5 tí wọ́n jí gbé náà gba ìtúsílẹ̀ láṣálẹ́ ọjọ́ Ajé ọjọ́ kejì oṣù kẹta ọdún tí a wà yìí. Àwọn ẹbí àwọn ọmọ tí wọ́n jí gbé náà ló ṣàlàyé wípé mílíọ̀nù 9 náírà ni àwọn padà san fún owó ìtúsílẹ̀ náà. Mo rí mú he ètè sọnù o, ọ̀rọ̀ burúkú tòun tẹ̀mí leléyìí o. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Suleiman ló máa fi òkúta fọ́ ẹ̀gbọ́n rẹ̀ lórí ẹ̀sùn pé ó ní òun rí tó yìnbọn fún òun lójú àlá. Àmọ́ ṣá, àwọn ọlọ́pàá ti padà tẹ ọkùnrin náà nítorí ọ̀rọ̀ nínú gbà ní ẹ̀sùn tó fi kan ẹ̀gbọ́n rẹ̀ yìí. Àwọn ọlọ́pàá ló wá ṣàlàyé wípé lẹ́yìn tí afurasí náà tají lójú oorun tó ní òun láàlá náà ni ó sì dìde lọ wá akọ òkúta tó sì fọ́ mọ́ ẹ̀gbọ́n rẹ̀ lórí. Ó ṣe ní láàánú wípé àwọn aráàlú gbìyànjú láti dóòlà ẹ̀mí arákùnrin náà lẹ́yìn tí wọ́n súré gbé lọ sí ilé ìwòsàn kan. Àmọ́ ṣá, ó padà dágbére fáyé kí wọ́n tó gbé dé ilé ìwòsàn ọ̀hún. Fún àpọ̀tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Azeez ló ń jábọ̀ ròyìn sí ìgbọ̀yìn. Ire o! Ṣé lóòótọ́ ni wípé ìjọba ìpínlẹ̀ Ògùn fẹ́ fi ọwọ́ òfin mú adẹ́rìnpòṣónú kan tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Bàbá Ládò ní ìlú Ìbàdàn? Àwọn aláṣẹ ìrìnnà ti ṣe ìkìlọ̀ fún àwọn tó fẹ́ rìnrìn àjò lọ sí Múrà o wípé ó ṣeé ṣe kí ogun tó lọ lọ́wọ́ ó ṣe àkóbá fún wọn. Ọwọ́ àjọ sósèfù ti tẹ àwọn gédé 3 kan tó fẹ́ gbìyànjú àti gé okùn iná lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú pé kí wọ́n ṣọ́ra fún àwọn àjèjì nínú ìlú. Ṣé Bàbá Ládò ti wọ gàù báyìí? Láìpẹ́ yìí ni adẹ́rìnpòṣónú kan tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Bàbá Ládò ní ìlú Ìbàdàn ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún lójú òpópónà márosẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Àmọ́ ṣá, láìpẹ́ yìí ni ìròyìn kan gba orí ayélujára wípé ọ̀rọ̀ tí Bàbá Ládò sọ yìí pọ̀ ju ẹnu rẹ̀ lọ, lẹ́yìn tí a gbọ́ wípé ó ti di ẹni tí ìjọba ìpínlẹ̀ náà wá o látàrí àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń jábọ́ lẹ́nu rẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ògùn. Àtúngbọ́ wípé lẹ́yìn tí wọ́n kéde Bàbá Ládò gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wà lórí ayélujára, Bàbá Ládò fúnra rẹ̀ ló tún padà ṣe fídíò kan níbi tó ti ń fi ẹnu gbolẹ̀ níwájú gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ó ní, ẹ dákun ẹ foríjì mí o, ọmọdé ló ń ṣe mí. Èyí ni bí Bàbá Ládò ti padà bẹ̀bẹ̀ nígbà tó gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ náà wà. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé ogun tó ń lọ lọ́wọ́ lè ṣe àkóbá fún àwọn tó fẹ́ rìnrìn àjò lọ sí Múrà lọ́dún tí a wà yìí? Ohun tá a gbọ́ ni pé àwọn aláṣẹ ìrìnnà ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ó ṣeé ṣe kí ogun tó ń lọ lọ́wọ́ dènà de ìrìn àjò ojú òfurufú ní àwọn apá orílẹ̀-èdè ìlà oòrùn léyìí tó lè ṣe àkóbá fún àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ o. Ọwọ́ àjọ sósèfù ní ìpínlẹ̀ Ògùn nílùú Ìjẹ̀bú ti tẹ àwọn 3 kan lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ gbìyànjú láti ká okùn iná lọ. Àmọ́ ṣá, gẹ́gẹ́ bí àjọ náà ṣe ń fi gbogbo ìgbà rìn káàkiri láì sinmi àti láì káàárẹ̀, èyí ló jẹ́ kí ọwọ́ wọn tẹ àwọn 3 náà ní ọjọ́ kejì oṣù kẹta ọdún tí a wà yìí o lóòrọ̀ ọjọ́ Ajé. Àwọn 3 tí ọwọ́ tẹ̀ ní Wálé Mọ́sádolúwa ẹni ọdún 21, Adélẹ́jẹ Òkúnúgà ẹni 30 ọdún àti Anífowóṣe Michael ẹni ọdún 23. Àwọn wọ̀nyí ni wọ́n lọ́wọ́ nínú dídá ẹ̀mí wáyà tó ń fa iná káàkiri légbodò. Àmọ́ ṣá, láìsí tàbí ṣùgbọ́n kankan àti láì fi àkókò ṣòfò, àwọn wọ̀nyí ti wà láhàámọ́ àwọn ọmọ aláìgbọràn tí í ṣe iléeṣẹ́ ọlọ́pàá ní Ìgbépa ní ìpínlẹ̀ náà. Ó gbẹnu tán o. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti tẹ ọmọkùnrin kékeré kan lórí ẹ̀sùn bó ti ń ṣe bíi adití tó sì ń lo àǹfààní náà láti ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ náà. Ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Yari Abubakar ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní ó ti tó ọjọ́ mélòó kan táwọn ti ń fura sí ọmọ náà, àmọ́ ṣá, ọwọ́ pálábá rẹ̀ padà ségi ni o. Wọ́n tẹ̀síwájú pé ó ti lé ní ọdún kan gbáko tí ọmọ náà ti ń ṣe bí adití láìmọ̀ wípé iṣẹ́ ibi báyìí ló kún ọwọ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà wá ṣàlàyé pé kí àwọn aráàlú máa ṣe àkíyèsí irú àwọn ẹ̀dá wọ̀nyí láàárín ìlú kí wọ́n sì ṣọ́ra fún àwọn àlejò tí wọn kò gbọ́ èdè wọn. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Azeez ló ń jábọ̀ ròyìn sí ìgbọ̀yìn. Ire o!